ṣé kò wá dójú ẹ̀ báyìí ṣáà ti ṣe nǹkan báyìí ṣé kò ti ṣe lára ọmọ tó ń jẹ eérú báyìí sọ̀rọ̀ ìjọba yìí àwọn tó ń ṣe mọ́ gan báyìí ẹ̀tí àtàbùkù káàkiri orílẹ̀-èdè àgbáyé lórí nàìjíríà ṣé kò jẹ́ kójú ó tì wá òní tètè jìfìn ọ̀la tètè jìfìn ṣé tètè nìkan ló ń bẹ lọ́fìn ni tójú ọ̀bá ti tètè ó yẹ kójú ó tì ọ̀fìn alágẹmọ nàìjíríà yìí kàn ń kú sáàrò ni ní gbogbo ìgbà ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ tí òyìnbó kan sọ fún àwọn ọmọ tó lọ ṣojú wa nínú train tó ń pe orílẹ̀-èdè yìí ní terrorist country àbẹ́ẹ̀ rí pé ẹ̀sìn ti dépò kọ́lọ̀ mọ̀jà ṣẹ̀sìn kí ló tó kù ìyàn wo là ń jà irọ́ wo la tó fẹ́ pa pé bẹ́ẹ̀ kọ́ kò tiẹ̀ wá tó tàwọn ọmọ ọlọ́mọ tó wà nínú train bẹ́ẹ̀ bá gbọ́ ohun tó yí òyìnbó yẹn ń sọ fún àwọn ọmọ agbábọ́ọ̀lù wa obìnrin kò máa dáa ojú ó sì gba àyàn tì ó ní wọ́n wá rẹpísẹ́ǹtì kọ́ńtì tó jẹ́ kọ́ńtì rẹ tẹ́rọ́rìstì ó ní wọ́n wá ṣojú ìjọba olùwà o níjó láṣẹ léyìí dá bá a bá wí ní ìsìn wọn á ló yé wọn dáadáa ká mórí wá ká fọrùn ńlẹ̀ eléyìí sì ń jọ̀wọ́ àká o àbí pápá ọ̀bá ṣe é san ṣe bẹ́ẹ̀ èèyàn máa ń ka lórí ni ijó la fẹ́ wakọ̀ dààmú dà lórílẹ̀‐èdè yìí wọ́n á sì ní kán mọ́ fẹnubọ orílẹ̀‐èdè jẹ́ nígbà tí àwọn tó wà nínú orílẹ̀‐èdè tí wọ́n ń ṣojú àwọn èèyàn wá ṣe dáadáa pẹ̀lú wọn ńkọ́ ìgbà wo níṣẹ́ ni bí n pa ò ní sọ̀rọ̀ ẹ jáde wo fídíò yìí ẹ rí wípé a ti kan àbùkù káàkiri àgbáláyé o ọ̀tọ̀ àwa sì ń ṣẹlẹ́yà ni kọ́lọ́mọ̀jà ṣẹlẹ́yà mọ́ ọdún iléyà lẹ́yìn tá a kò sí nǹkan tí ń kán rẹ́rẹ́ tí ń run àwa wí tán wọ́n ní òyìnbó kan lóhùn bọ̀ o ààrẹ kan lóhùn bọ̀ ìfẹ́ mọ́ dákọ́ bóyá ká sọ pé Trump àti kọ́ wá àti kọ́ mọ̀ wá ṣé ìyà ò ti máa jẹ wá mọ́ pọ̀nmọ̀pọ̀nmọ̀ ètè mò ń bọ̀. I'm living here for over so many years and you people are representing a terrorist organization, a terrorist government. You Nigerian youth should be very ashamed of yourselves. Every one of you here should be very, very ashamed of yourself. I will speak to you. This can't happen in another European country that their youth are representing a government. Stay quiet, stay quiet, stay quiet. A football team should know that we are suffering the youth of Nigeria. Over 10 million Nigerian youth are abroad doing nothing. And you people who are supposed to know the truth are representing a terrorist organization. Excuse me, stay quiet, Mr. Man. I'm speaking, I'm not causing any problem. Do you understand? Yeah, I am speaking to these youths who have refused to recognize. No, I will. If you touch me, I will call the police on you. If you touch me, I will call the police on you. This is not Nigeria. This is not Nigeria. If anyone who touch me will get the police. This is not a third world country. This is not a third world country. You motherfuckers, you are representing a government which are killing their people. You cannot be ashamed of yourself. Don't push me. When you touch me, it's strictly here. Do also. Don't touch me. Go away. This is a democratic nation. This is not a third world. I live here. So I'm calling on you, you idiots. Go back home. Don't represent. Be ashamed of yourself. Look at you. Look at you. Look at how you are. You represent a government which is calling. You are from Switzerland. I saw you a few days ago. You are a new citizen. I don't think this is how it's done in Switzerland. You are representing a terrorist. You should be ashamed of yourself. Lekki youths were killed. Over 200 youths were killed in Lekki Peninsula, and you are representing a terrorist organization, calling yourself Eagles players. You should be ashamed of yourself, every one of you. I'm making this video. You touch me, you are in pain. Don't touch my legs. If you touch me, I'll put a mark. ṣó ti yé wa báyìí àbí ò yé wa báyìí ṣe rí i pé a ti ṣe nǹkan sì ti ṣe wá àbí o 2027 yìí náà ni 2027 yìí náà ni ọlọ́run ló sì lẹ̀mí ọlọ́run ló nígbà àtàkókò ọlọ́run ló ní gbogbo nǹkan lọ́dọ̀ kí ló dé tá a kó lé ayé mọ́ yà tá à ń sáré tí ó yẹ ká sáré ẹ̀
ní ìtọ́jẹ́ pé Ọlọ́run ní fìyàn sípò. Gbogbo yín ni o, gbogbo yín tẹ́lẹ̀ ṣojú wa kò yé yín mọ́, ó ti dàrú mọ́ yín lọ. Ṣé tí ẹ̀ wá rí tètò ààbò táwọn wọ́n fi ń bú wa káàkiri àgbálá ayé yìí náà? Ṣebí láìpẹ́ tí Trump sọ̀rọ̀ tó ní wọ́n ń pa kìrìsìtẹ́nì, ṣé lẹ́yìn tẹ́ ń ṣèjọba jáde irọ́ ni Trump ń pa o, kìrìsìtẹ́nì nìkan kọ́ ni wọ́n ń pa o, gbogbo ẹlẹ́sìn ni wọ́n ń pa. Àní tó bá tún jẹ́ bẹ́ẹ̀ ni ẹ ṣètò ààbò. Kán bá tiẹ̀ pẹ́ nìkan kan mọ́ ni wọ́n ti sọ̀rọ̀ yìí náà ló ti ń burú sí i. Kàkà kó dínkù kó sàn lára ọmọ ìyá àjẹ́, ó ń fojoojúmọ́ ó fi ń bí abojọ. Ṣe rí i pé wàhálà ti dé. Èyí tí ó ṣẹlẹ̀ ní CAC tí wọ́n ló ṣẹlẹ̀ nílùú Kwara bọ́yẹ kọ̀rọ̀ olúwa béèyàn bá jorí ahun. Wọ́n ń ṣe wàásù lọ́wọ́, ọpẹ́lọpẹ́ kámẹ́rà tí wọ́n fi ń streamline live. Àmọ́ síbẹ̀ sẹ́mi ò lọ ni. Ẹ wo ẹbí ìjọba kọ́ lélẹ́yìí, ibi tó gbà jẹ́ ẹbí tiwa àtàwọn tó jẹ́ kìrìsìtẹ́nì, torí pé ní ìsìn ẹ lè sọ pé gbogbo èèyàn ni ń pa, wọn ò pa kìrìsìtẹ́nì, tàbí wọ́n ń pa kìrìsìtẹ́nì mọ́ mùsùlùmí àtẹlẹ́sìn àbáláyé. Àní wọ́n ń pa kìrìsìtẹ́nì jù. Òótọ́ ọ̀rọ̀ ò ní ká mọ́ sọ̀hún, bá a bá sọ pátápátá ẹni àmóríwá ká fọrùn ńlẹ̀. Ṣùgbọ́n lọ́run tó mọ̀ wípé òdodo ọ̀rọ̀ là ń sọ, ó ti dẹ̀ẹ́kẹ́ ló tí ẹ ti lọ àtáàkì mọ́ṣáláṣí bí ẹ ṣe rí àtáàkì ṣọ́ọ̀ṣì. Èyí tó ṣẹlẹ̀ lọ́wọ́ ta lè rí mú. Ètò ààbò ṣe pàtàkì. Ẹ jẹ́ kó ní kálukú mẹ́tò ààbò àgbègbè rẹ̀ sí ò sí nǹkan mi ń bẹ̀. Kí lẹ fẹ́ gbà ń bẹ̀? Yẹ kì í ṣe pé ẹ fẹ́ fẹ̀mí wa ṣètùtù tán. Ọlọ́pàá stéètì rárá, ọdẹ aṣọ́gbó rárá. Kí ló na yín? Ṣé gbogbo owó tó wà nílẹ̀ tẹ́ ẹ ní àti tẹ́ ẹ ń yá kò lè san sálárì fún wọn ni? Ṣó nígbà tí wọ́n bá dẹ̀mí gbogbo àwọn ọmọ Nàìjíríà àti àwọn Yorùbá légbodò tán, bá a bá sọ wọn á lọ́rọ̀ ẹlẹ́yàmẹ̀yà? Àbí ṣé kìí ṣe ilẹ̀ Yorùbá ní Oǹdó, Ọ̀wọ̀? Ṣé kìí ṣe ilẹ̀ Yorùbá ní ìpínlẹ̀ Kwara? Bọ́ bá wá jẹ́ pé ẹ tó fẹ́ sọ pé wọ́n mísì ni, ṣé bí èèyàn ló ń gbé bẹ̀? Ṣọ́ọ̀ṣì ni ẹ lọ, kìí ṣe mọ́ṣáláṣí. Ẹ sì máa wò ó, àwọn olórí ẹ̀sìn nílẹ̀ Yorùbá pàápàá jùlọ àwọn tí Yorùbá wá dákẹ́, wọ́n sọ̀rọ̀ torí pé sì ń rí èèyàn ní chọ́ọ̀chì ni. Nílùú tó bá dáa, kì í ṣe pé ẹ kọ Ọlọ́run sílẹ̀, ẹ̀yin ẹlẹ́sìn ní ìlú tó bá dáa ẹ máa fi ṣọ́ọ̀ṣì sílẹ̀, building ní church, ọkàn yín ní tẹ́ḿpìlì Ọlọ́run. Ẹ̀yin lẹ jẹ́ kí àwọn olórí ẹ̀sìn yìí láǹfààní àti bá ìjọba sọ̀rọ̀ torí wọ́n sì ń rí yín. Ọ̀nà tẹ́ ẹ gbàgbà ẹ̀sìn bẹ́ẹ̀ kọ́ lórí. Kò dìgbà tẹ́ ẹ bá dé church kádùá yín tó gbà ìmọ̀ yẹn tí ò dé church tàbí mọ́ṣáláṣí rí tádùá rẹ̀ ń gbà ju tẹ̀yìn tẹ́ ń sùn síbẹ̀ lọ. Irú ń tó ṣẹlẹ̀ yìí ṣó ló yẹ kẹ́ ẹ jẹ́ kí ìjọba ó mọ̀ látara pé kẹ́ ẹ báwọn tó ṣẹlẹ̀ sí kẹ́dùn, ẹ jókòó sílé. Àtowó rẹ àtowó ìdámẹ́wàá bí ò bá wọlé sápò chọ́ọ̀chì, gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ńláńlá yìí ni wọ́n jáde, ni wọ́n bá orílẹ̀-èdè sọ̀rọ̀, ni wọ́n sì pariwo ààbò torí pé wọ́n á mọ̀ wípé ìtó ṣẹlẹ̀ sí àwọn akẹgbẹ́ yín nínú ìgbàgbọ́ kò tẹ́yín lọ́rùn. Ṣùgbọ́n rọ́ ni mo fi ní kì í ṣẹ̀bi wọn. Kì í ṣẹ̀bi wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí yìí tẹ́ bá èyí tó ń sọ̀rọ̀ nínú wọn kò pọ̀, èyí tó yẹ kó sọ̀rọ̀ kò sọ. Àwọn tó ní ìjọ tó tóbi jù wọn ò sọ̀rọ̀ torí wọ́n sì ń rí iye owó wọlé sápò wọn. Ṣáwọn tó kù yẹn sọ́mọ èṣù ni wọ́n àbí sọ́mọ sàtánì ni wọ́n? Torí mi ò lè sọ pé èṣù. Sọ́mọ sàtánì ni wọ́n, sọ́mọ Ọlọ́run ló yẹ kí àwọn agbésùmọ̀mí ọmọ pa. Ẹ máa wò bí ẹ ṣe ń pa àwọn èèyàn nínú ṣọ́ọ̀ṣì. Bí ó bá jẹ́ fídíò tẹ́ ń lò ní ṣọ́ọ̀ṣì bí wọ́n ṣe kó gbogbo fóònù àwọn èèyàn tó, eléyìí náà wọn ò bá pamọ́lẹ̀ ni. Ta ló fẹ́ sọ? Ṣé bí ẹni tó bá rí ìyá ni? Ẹ wo àwọn báńdíìtì bí wọ́n ṣe wọnú ilé lọ bá àwọn èèyàn, wọn ò sì rí èèyàn kankan mú. Àwọn tẹ́ tó wá ń rí mú tẹ́ sọ pé àwọn ò ṣe báńdíìtì mọ́, wọ́n ń kó wọn sínú ológun. Níbo lẹ̀mí àwọn ológun yòókù ti ń bọ́? Ta ló ń ṣe alamí fáwọn báńdíìtì tí ń dúró de àwọn ológun tó fẹ́ lọ dojú ìjà kọ wọn? Kí ló dé táwọn fẹ̀mí àwọn sójà wa ṣòfò? Number 1 ní Áfíríkà lágbàáyé ni àwọn sójà wa. Ṣé bẹ́ẹ̀ lórí mọ́ nìsín?
ẹ̀ ń ṣe peace láwọn orílẹ̀-èdè ibòmíì ẹ̀ rí tọ̀dọ̀ yín yanjú. Ṣé ẹ̀ ti mọ̀ pé Bọ̀dé ti wọlé ni? Ẹ ti kọ́ ọmọ adìẹ sábẹ́ wá ń gbìgbàdo. Ẹ ti ń trust àwọn tẹ́ láwọn ò ṣe bandit mọ́ tí àwọn ìjọba ń kó sàárín yín. Ẹ̀ẹ́dẹ̀ ṣàánú aráàlú. Eléyìí pọ̀. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ààrẹ ni yín o, Excellency o. Kì í ṣẹ̀yìn lẹ̀ ń pààyàn lóòótọ́, ṣùgbọ́n kò sí bá a ṣe po orí ajá tà ní porí ìkòkò tá a fi ṣe. Ìjọba yín ni wọ́n mọ̀ pariwo kí lẹ fẹ́ ṣe. Ṣé rí ní téèyàn bá ṣe dáa tó bá kéré, ó mọ̀ sàn ju nǹkan téèyàn bá ṣe tó pọ̀ tí ò wúlò lọ. Ẹ ṣe jẹ́ ká mọ̀ gbà yìí. Ẹ jẹ́ ká mọ̀ gbà yìí sí dáadáa jù báyìí lọ. Kí ló ṣe ọlọ́pàá ìbílẹ̀? Kí ló ṣe ọdẹ aṣọ́gbó? Kí ló dé tí ẹ lè àpúrúfù ẹ̀ kó sì bẹ̀rẹ̀ lówó? Ṣówó oṣù ni ò sí àbí ti kéne? Ṣófin ò fọwọ́ sí ni? Agbára àwọn tó wà ńbẹ̀ tẹ́ ń sọ pé bẹ́ẹ̀ bá ní àwọn olóṣèlú ọmọ lò wọ́n, ṣé kí wọ́n á lò wọ́n gan kò dáa ju eléyìí lọ ni? Kẹ́mi èèyàn sì máa bọ́. Èmi ò ní kẹ́yìn èèyàn mọ̀ lọ chọ́ọ̀chì o, kẹ́ ẹ mọ̀ pè mí lọ́mọ àsìtánì. Ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn ní chọ́ọ̀chì kò tí ì kọ́ àwọn olórí ẹ̀sìn lọ́gbọ́n pé ṣe ló yẹ kán jáde sọ̀rọ̀. Ìwọ̀nba péréte ló ń sọ̀rọ̀ nù wọn o. Bẹ́ẹ̀ bá wà nílé yín, àdúrà ó gbà o.